ó máa níbi tí ẹṣin tí wọ́n ti gun ẹṣin kọjá nínú ọkàn yín nípa ọ̀rọ̀ wọn ní pé gbogbo nǹkan tí a fẹ́ láyọ̀ òun la wá rí kó tó wá di pé ẹ máa wá fún wa ní update of the amalgamation of Nigeria. Ẹ tún wá sọ̀rọ̀ nípa awọ́ọ̀dù tí wọ́n fún bàbá wa Professor Banji Akintoye tó jẹ́ tí àwọn Atlanta, Georgia, the state of Atlanta, Georgia ní ìlú Amẹ́ríkà tí wọ́n fi honor bàbá wa nítorí a lot of people wọ́n really understand pàtó that particular program inventing yẹn. So màá fẹ́ kí bàbá wa Ẹmọ̀lá kí wọ́n sọ nípa báwo ló ṣe ṣẹlẹ̀, báwo nínú yín ṣe dùn tó lórí ọ̀rọ̀ bàbá wa ṣe Sunday Igboho. Ẹ bá wa kí gbogbo ìyẹn, bá wa tún dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn as being that pé YSDM tó jẹ́ umbrella body struggle yìí wọ́n gbọ́dọ̀ gbọ́ láti YSDM náà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa gbóhùn sókè lọ́dọ̀ yín. Ẹ ṣé gan sà. Ẹ ṣé gan, mo kí ẹ̀yin èèyàn wa nílé ní lẹ́yìn odi. Mo dẹ̀ kí gbogbo àwọn tó ti ń jàjà yìí bọ̀ tọkàntọkàn tán fi ṣiyèméjì. Gbogbo wa la mọ̀ nǹkan tí YSDM dúró fún, and tẹ́ bá lọ wo article of association wa, our aim is one, kò pé méjì, which is getting sovereignty for the Yoruba people. We believe that tá a bá gba òmìnira fún ilẹ̀ Yorùbá, gbogbo bó ṣe ń dúnbú àwọn èèyàn wa tó ń gbalẹ̀ mọ́, tó ń gba ìní wọn, eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ. So òun la ṣe ní the only thing we can do is whatever will advance the cause of the autonomy of Yoruba nation. Now, in trying to achieve this aim, there are so many ways that we can do it. So, ẹlòmíì ní different ideas, but irrespective of their ideas, irrespective of what they believe in, the ultimate goal is to secure that autonomy. Now, in doing that, gbogbo wa la mọ̀ sábàbí tó ṣẹlẹ̀ sí bàbá wa Chief Sunday Igboho in 2021. We made a lot of progress in 2021 with our awareness. We started that awareness, Yoruba Nation Now awareness. Tó milẹ̀ gan, tó dẹ̀ bá ìjọba federal government level. First, ṣe ló kọ́kọ́ dàbẹ́ ni pé ká lọ máa bẹ̀bẹ̀, ká lọ máa ṣe kinní. But when we started those rally, a kọ́kọ́ ṣe the first one ní Ogun State. Ó ṣe ló dàbẹ́ ni pé ṣó máa ṣẹlẹ̀ ní ṣé ò ní ṣẹlẹ̀. The next one went to Oyo State, ó dé Ọ̀ṣun State. By the time tó bá fi dé Àkúrẹ́, tó rí èrò, ẹ̀rù wá bẹ̀rẹ̀ sí ń bà wọ́n. Now, from Àkúrẹ́, it went to Adó Èkìtì. Ìgbà tó dẹ̀ ti kúrò l'Adó Èkìtì, ta ní òkè o ká wọ Èkó lọ ní no, they cannot allow this to happen. Not in Lagos, not now, until after 2023. So ìgbà yẹn ló fi lọ attack Chief Sunday Igboho. They attacked him until wọ́n ti pa èèyàn mẹ́ta mọ́ wọn nílé. But Ọlọ́run tó wá yọ wá ni pé sùúrù dá gan. He was patient. Nobody attacked the Nigerian government. Nobody did anything untowards. So ó fi hàn wípé peaceful self-determination tá à ń lé, tí bàbá wa fi ìlànà tí bàbá wa Professor Banji Akintoye tó fi lélẹ̀ pé bá ẹnìkan kọjà, but we would continue to show the truth and the light for our people to see. So, and the only thing that is difficult to overcome is the truth. Once you carry the truth, nobody can defeat you. So, gbogbo àgbáyé ló wá rí pé ìjọba Nàìjíríà ló wà very hostile. So, eventually, we know what happened to Chief Sunday Igboho. Ó lọ sí Benin Republic, wọ́n dẹ̀ dè wọ́n mọ́bẹ̀.
one of the things that wà ní diaspora tá a ṣe within the very few hours tó mú wọn was to raise international lawyers. We brought a lot of lawyers from France, because it was a French country, and some lawyers from our homeland, to stop any onward transmission to Nigeria. That was the first step that kọ́kọ́ ṣe. So that was stopped. Then àwọn Benin náà wá ní they will have to do their investigation. They did their investigation. They rí pé kò sí nǹkan tó, this man is innocent. But because of the Nigerian government, they played a lot of politics, but eventually wọ́n free wọn and they went. Now, meanwhile, Oṣe judgment against the Nigerian government. Went to court and they did the judgment against the Nigerian government. So they win one. This man has not killed anybody. He has not done anything against anybody. Yet, just because he's asking and saying, don't kill my people. I don't know where it becomes a crime anywhere in the world. They don't kill my people. So eventually, wọ́n ṣàfi sílẹ̀, ìgbà tí Benin rí pé there is nothing, wọ́n fi sílẹ̀. Àwọn Germany wọ́n dẹ̀ fún ní ìwé tó lè fi máa wá sí ìlú wọn and to go wherever he wishes to go. But gẹ́gẹ́ bí àwọn èèyàn wá ṣe mọ̀, wọ́n ní ilé làbọ̀ sími oko, and kò sí béèyàn ṣe máa wà ń ta tó lè dàbí ilé. Wọ́n freeze gbogbo owó ẹ̀, wọ́n freeze asset ẹ̀. For what reason? Wọ́n wá sọ ọmọ ẹlẹ́ran di ẹni tó ń jẹ egungun, ọmọ aláṣọ wá fẹ́ sọ ọ́ di alákìísà. So àwọn èèyàn wa wọ́n gbé ìgbésẹ̀ with a lot of pressure with the kings, the traditional rulers, and with their help to mediate. Àti gbọ́ pé wọ́n ti ìjọba Nàìjíríà ti ṣetán láti dáwọ́ dúró on any prosecution against him. He has not done anything. He has not committed any crime. He is not wanted for any crime, but his assets and his properties and his interests continue to be held. But àti wá gbọ́ nsìn pé the government of Tinubu is now ready to let go. So àdúrà wa ní pé kí nǹkan burúkú kó má tú ṣẹlẹ̀, kó má dẹ̀ dènà dè wá. Now, so ìyẹn jẹ́ bẹ́ẹ̀ in terms of Igboho. So I think there is going to be a form of a rally ní Ìbàdàn lọ́la as a welcome rally for him. So àwọn tó bá lè lọ, a bẹ̀ wọ́n, a rọ̀ wọ́n, tó bá lè lọ. There is a lot of information going around now. So I think it will be in the palace of Olúbàdàn lọ́la. Lẹ́yìn ìgbà tó bá ti kúrò ńbẹ̀, he will now officially go back to his own residence to become reunited with his family. So gbogbo àwọn tó bá lè yọjú sí wọn lọ́la, a bẹ̀ wọ́n kó jọ̀ọ́ kó bá wa yọjú sí wọn. Ẹ ṣé gan. Ẹ ṣé gan bàbá wa Ẹmọ̀lá Káyọ̀dé. Ẹ jẹ́ kí n sọ the next question. Ẹ jẹ́ n sọ sí bàbá wa àrólé bàbá Tẹ́ntẹ́n. Wọ́n máa ní one or two things tí wọ́n fẹ́ sọ nípa àbí tó fẹ́ béèrè lọ́wọ́ yín nípa ọ̀rọ̀ bàbá wa ṣe Sunday Igboho. Màá sọ máìkì, màá sọ sí wọn, kọ́wọn náà kọ́ ṣe kí wọ́n gbẹnu sí máìkì kan, jẹ́ kí a wò bínú wọn ṣe dùn sí nípa ọ̀rọ̀ bàbá wa ṣe Sunday Igboho. Ẹ jẹ́ kí wọ́n gbóhùn sókè lókè lọ. Mo dẹ̀ fi àsìkò yìí náà mo fi kí bàbá wa àdìtú ọ̀rọ̀ ẹyọ kọ̀ọ̀kan la máa unveil àwọn ẹgbẹ́ wa tí wọ́n wà nínú Odùduwà World Media. Ẹyọ kọ̀ọ̀kan la máa gbé wọn wọlé. Àdìtú ẹ káàbọ̀ sáàrin wa. Bàbá mi lókè lọ́wọ́ ẹ gbóhùn sókè àròlé bàbá Tẹ́ntẹ́n. Thank you. Ẹ ṣeun bàbá mi, mo dúpẹ́. Bàbá mi yàgbó yájú ọkùnrin ogun, mo dúpẹ́ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ náà ni mo kí ìyá wa Àṣàkẹ́ àkódídí àsìkò yìí. Mo fi àkókò yìí kí gbogbo àwọn akẹgbẹ́ mi tájọ wà lórí ètò. Bàbá wa Ẹmọ̀lá, inú wa dùn, ayọ̀ wa kún láti gbà yín. A lè sọ pé lálejò torí pé ẹ̀yin lẹni wá, ẹ̀yin lẹni lé, àkókò tó bá wù yín
náà lẹ lè bẹ̀ léwò. So adúpẹ́ nítorí pé ẹ bẹ̀ wá wò lónìí láti wá bá gbogbo àwọn ọmọ kóòtù òjìire láti wá bá wọn sọ̀rọ̀. Inú wa dùn fún gbogbo àwọn ọ̀rọ̀ tí a ti gbọ́ lẹ́nu yín fún iṣẹ́ takuntakun tẹ̀yin náà ti ń ṣe láti ìgbà tí ẹ ti gbé agbára yìí tí Olódùmarè ti gbé lé yín lọ́wọ́ láti pé kí ẹ ṣe atọ́kùn wa dé ilẹ̀ kóòtù òjìire. Adúpẹ́ lọ́wọ́ yín fún iṣẹ́ takuntakun nínú YSDN àti ní pàtàkì eléyìí tẹ́ ṣe ní Atlanta, Georgia. Adúpẹ́ lọ́wọ́ yín bàbá wa. Mo dẹ̀ gbà ládùúrà nígbà tí ilẹ̀ Oòduà náà bá dé, wọn ò ní dìde ìṣẹ́jú kan fún yín. Àtàwa náà tájọ wà lórí ìkànnì yìí, gbogbo alájọ máa dé ilẹ̀ lérí wa láṣẹ Elédùmarè. Bàbá náà nígbà tí a gbọ́ wípé bàbá wa Professor Banji Akintoye wọ́n nà wọ́n ní orílẹ̀-èdè Amẹ́ríkà. A rí i pé nígbà tí sticker yẹn àbí poster yẹn kọ́kọ́ jáde tí wọ́n ṣe flyers yẹn jáde, a rí i pé Oòduà nation bàbá wa Akintoye nígbà tó tún yá la tún wá rí i pé Biafra náà wọlé. Báwo ló ṣe jẹ́ sà, ṣé gbogbo ẹ̀ jọ dùn papọ̀ ní àgbo níbi tí àwa méjèèjì jọ fi ọwọ́ yẹn rọ̀ sí ní Atlanta, Georgia lọ́hùn, torí pé nígbà tẹ́ padà ṣetán gbogbo ẹ̀ wá dùn, báwọn ọmọ Ìgbò ṣe ń gbé tiwọn bó ṣe ń post wa náà ni wọ́n post tiwọn. Bàbá báwo ló ṣe jẹ́, báwo ni gbogbo ẹ̀ ṣe sáré rò pọ̀ lẹ́nu bí ọjọ́ bíi méjì síra wọn? Ẹ ṣé mo dúpẹ́ bàbá mi. Ẹ ṣé bàbá mi àròlé 1010. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé leadership Yorùbá nation àti leadership Igbo nation àtijọ́ ń fọ̀rọ̀ wéra wa. So we've been comparing notes. Ẹ mọ̀ pé ìbáṣepọ̀ Yorùbá àti Igbo ó máa ń rí bákan. Some people love it, some people hate it. Hate it or love it, we are all in the same boat. If that boat is going to sink, ó máa consume gbogbo wa ni. Titanic ìgbà tó máa sink, wọ́n ya àwọn kan sọ́tọ̀ pé ilé olówó ni ilé tálíkà ni. Àwọn tó lè save wọ́n save, àwọn tó máa kú wọ́n kú. So we are in the same boat in Nigeria. And one of the things tó fi win wa, especially the North, and not just the North, our foreign backers like Britain and France and all those things, don't law against the indigenous people, is to make us continue to fight ourselves. So the more we continue to fight ourselves, Igbo ni ọ̀tá, Yoruba ni ọ̀tá, so they will continue to divide us and plunder us. So we've been in a conversation for over a year, and we've agreed that, yes, we'll put our differences aside. What concerns us now is self-determination. Self-determination self-determination lay. So since tó jẹ́ pé nǹkan kan náà là ń lé, we would work out modalities tí a máa fi jọ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. So they were happy, we are happy, and then we signed the agreement and we were ready to take off. So, and ní ọdún 2026 yìí, gbogbo wa la rí pé at the end of 2025, Trump pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ tó ti gbé ní Nàìjíríà, kò yé àwọn náà. They want to help, but they don't know how to help. Ọ̀rọ̀ wa dàbí ọmọ tó ń sunkún. Ìyá ẹ̀ ló mọ nǹkan tó ń pa lẹ́kún. Ìyá ẹ̀ lè sọ pé bẹ́ẹ̀ nappy ẹ̀ ló wet kóun lọ change aṣọ fún, àbí ebi ló ń pa kó fún lọ́mú mu, àbí ó fẹ́ ṣeré ni. But àjòjì tó mọ ọmọ yẹn, bọ́mọ bá ń sunkún tó ṣe nappy ẹ̀ ló wet, ó lè ní ebi ló ń pa láì mọ̀ pé kíní. So we now said, okay, it is better this time to unveil our partnership and our coordinated efforts. Kò ní ṣe pé we are working at variance. Tá bá ń bá àwọn ìjọba Amẹ́ríkà sọ̀rọ̀, kò ní yé wọn nǹkan tó ń ṣẹlẹ̀, kò ní yé wa nǹkan tó ń ṣẹlẹ̀. So that's the essence of the partnership. So, and we approached them, and they were happy. Wọ́n rí iṣẹ́ takuntakun tó tá à ń ṣe. So they said they would use that medium to honor us. So it's not just one for honor Baba and the Yoruba people in
its entirety. Our Igbo náà, they used it to honor Nnamdi Kanu and the Igbo people. So ìbáṣepọ̀ tó wá wà láàrin wa is now asọ́ni the coalition for de-amalgamation and security. So nǹkan tó wá wà ń bẹ̀ ni pé ibi tí a báṣẹ́ dé, ẹ mọ̀ pé mo mẹ́nuba ọ̀rọ̀ kan pé ní 2021 a bẹ̀rẹ̀ mass rally tó gbóná tó lárinrin. So tẹ́ bá imagine pé rally Yorùbá ó lárinrin ní 2021, àwọn Igbo náà dẹ̀ ń ṣe rally tiwọn. So ní ọdún yìí ètò ti ń lọ. So ètò gidi ń lọ. I cannot tell you all the things, but we will now begin to storm the international community, both with our Yoruba flag and the Igbo flag side by side, to show that we are united in this cause for self-determination. Adetini, our self-determination is not a call to war. It is a call for people to know the truth. So our will consent to the establishment of Nigeria. We do not consent to the present constitution to unload. So all we are asking is the dignity to choose where our future lies. And our future lies in our individual, independent, sovereign, and autonomous nation. Anything short of that is unacceptable to us. So mo fẹ́ fi fún kí àwọn ọmọ Yorùbá, mo fẹ́ fi fún wọn lọ́kàn balẹ̀ pé the only place we are going is self-determination. Tẹ́ bá ń gbọ́ táwọn kan sọ restructuring àbí one Nigeria àbí kìnnìkì ṣe ẹnu wa ló ti ń wá o. We stand firmly, and we want you to stand firmly for that position. And that is the only way we can achieve our desired goal, which is self-determination. So bọ́ọ̀rọ̀ ṣe rí nìyẹn. Ẹ ṣé gan. Ẹ ṣé gan bàbá wa Emola. Thank you for that brief. Ẹ ṣeun bàbá wa, ẹ jọ̀ọ́ ó kù ìbéèrè kan. Okay, kí n tó fi bàbá lẹ̀. Bàbá, nígbà tí gbogbo ẹ̀ ń lọ bó ṣe ń lọ, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa nílé ni wọ́n sọ wípé bí gbogbo ẹ̀ ṣe ń lọ èyí tí Trump ti dà pé ó ti ń wo, torí a gbọ́ information kan wípé bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé ó gbé owó kan lọ fáwọn àjọ kan láti pé kí wọ́n dáwọ́ dúró lórí ọ̀rọ̀ pé kí Trump má wàá pín Nàìjíríà nǹkan kan bẹ́yẹn a gbọ́. So ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá ń sọ nísọ pé bó ṣe ń lọ yìí pé ó yẹ kí rally Oòduà nation náà máa lọ, so that bó bá ṣe ń lọ Donald Trump á lè máa rí láti rí mọ̀ pé pẹ̀lú iṣẹ́ tí ẹ̀yin bàbá wa ti ṣe lókè, so wọ́n lè mọ̀ pé nísàlẹ̀ àwa yìí ṣetán láti lọ. So ọ̀pọ̀lọpọ̀ èèyàn, àwọn kan ń gbé pé kò nílò rally, àwọn kan ń gbé pé rally yẹn gangan ni. So gẹ́gẹ́ bí ẹ̀yin náà dẹ̀ ṣe jẹ́ pé ẹ̀yin ni bàbá wa tẹ́ gbé self determination yẹn lọ́wọ́ táwọn ọmọ yín ń tẹ̀lé yín, bàbá báwo lẹ ṣe rí ọ̀rọ̀ yẹn sí? Ṣé rally dára lásìkò tá a wà ní ọdún 2026 kó máa lọ lọ́wọ́ ni àbí báwo, àbó ní bí ẹ̀yin ọ̀gá wa ṣe fẹ́ tó? Ẹ ṣé gan, rally yẹn mo mẹ́nuba rally yẹn ní question tẹ́ sọ. So that rally will now ó ṣe máa bẹ̀rẹ̀ ní in a very big form. So kí gbogbo àwọn ọmọ Yorùbá kó lọ máa múra. Gbogbo wa, we will get our uniform ready, we will dust it, and we will come out in mass. Ẹ̀yin akẹgbẹ́ mi, ẹ bá wa pàtẹ́wọ́ fún bàbá, ẹ bá wa pàtẹ́wọ́ fún bàbá, ẹ̀yin akẹgbẹ́ mi, ẹ bá wa pàtẹ́wọ́. Ẹ ṣé gan. So the rally would come in a big way. I can assure you that. So ní dáwọ́ dúró lórí yẹn is one of the tools tá a máa lò to make the world understand pé and this time it's not just Yoruba people trooping out. The Igbo people will be trooping out. Àwọn ìjọ gan, àwọn middle belt. So gbogbo wọn la máa pè, because tí gbogbo wa bá ń fẹnu sí ibì kan pé àsìkò ti tó, the Nigerian nation is not tenable anymore, then they know that we are serious. So but outside of that, gbogbo àwọn iṣẹ́ tó tún yẹ kó máa lọ behind the scene, you can be rest assured that à ń gbé gbogbo àwọn ìgbésẹ̀ yẹn.
I rest my case, sir. Okay, Arole, ẹ ṣé gan Wole. Inú wa dùn, àwọn èèyàn ń sọ yes correct, yes correct, yes correct. Ní orí comment section chat, ẹ kú iṣẹ́ tẹ́yin náà ń ṣe fún wa nínú ìrìn àjò yìí, torí tó bá sẹ́yìn kò sáwà. A kí Mr. Ade Johnson, ẹ káàbọ̀ sórí ètò. A kí Mr. Tunde, a kí màmá wa Ọ̀yáwọlá, ẹ káàbọ̀ sórí ètò. Aki Modúpẹ́, Mrs. Modúpẹ́ Bello, ẹ ṣé gan tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì wa tiwa ti Yorùbá World Media tí a wá pè ní Odùduwà World Media. Odùduwà a sì ń jẹ́ Yorùbá o, kó lè máa yé yín dáadáa. A kò fẹ́ ṣe kí ni, a fẹ́ differentiate ara wa pẹ̀lú orúkọ ni pé, torí pé chairman ọ̀gá méjì ò lè sí nínú ọkọ̀ kan náà, nínú company kan náà. Bó ṣe jẹ́ nìyẹn. YSDM is YSDM, àti mọ̀ wọn lórí wa ń bẹ̀. So ẹ mọ ìdí, kẹ́lẹ̀ mọ ìdí tí a fi pààrọ̀ orúkọ. Kò ṣe pé bóyá à ń fi igagbága àbí à ń fi orúkọ fẹ́ fi dalẹ̀ Yorùbá rú gẹ́gẹ́ bí nǹkan táwọn ọba wa ń ṣe. Rárá, kò rí bẹ́ẹ̀ nínú ìrìn àjò Yorùbá nation. Ọmọ Odùduwà ni wá, ọmọ Yorùbá ni wá. So àwa ò bá ní olódì kan, ìṣọ̀kan là ń ṣe lórí ìkànnì yìí. Ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí n fi play jingle láti fi dúpẹ́ lọ́wọ́ àwọn YSDM. Wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé pé ẹ ṣé gan tí ẹ ṣe alátìlẹ́yìn fún ètò tí a ṣe nínú ọdún yìí, first event tó jẹ́ wípé nínú oṣù àkọ́kọ́ nínú ọdún 2026, àsìkò dá tiẹ̀ mọ̀ nínú Yorùbá nation, àsìkò dá tiẹ̀ mọ̀, àti ń dá tiwa mọ̀ báyìí. Wọ́n ti fi bàbá wa Sunday Igboho lẹ̀. Àwọn YSDM wọ́n ṣe kí ni, wọ́n ṣètò nípa pé kí wọ́n ní collation pẹ̀lú àwọn àwọn Biafra, ní pé orílẹ̀-èdè tí a wà yìí kò lè ṣiṣẹ́. Ẹ jẹ́ ká deactivate amalgamation. Òun ni ètò tí wọ́n ṣe. So wọ́n wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká play jíǹkù yẹn, ká kọ fi sáré ṣe kí ni, ká fi kí ẹ̀yin ọmọ Yorùbá, ká ṣẹ̀ṣẹ̀ tún wá padà sí the second segment of Odùduwà World Media. Ẹ ṣé gan tẹ́ darapọ̀ mọ́ wa. Thank you. Ẹni aṣelóore tí ò dúpẹ́ ṣe ló dàbí ọlọ́ṣà tó fìgbájú gba iPhone 17 lọ lọ́wọ́ ẹni. Bàbá ṣe ni lóore ọpẹ́ làádú, wọ́n lóore pẹ́ àṣìwèrè ènìyàn gbàgbé. Àwọn ọ̀rọ̀ yìí ló jáde látẹnu àwọn YSDM, Yorùbá Self-Determination Movement, látàrí pípè tá a pe community leaders pẹ̀láwọn ọ̀tọ̀kùlú ilẹ̀ káàárọ̀ àjíbí síbi ayẹyẹ ètò ìfàmì ẹ̀yẹ tó ní kìmí gẹ́gẹ́ bí bàbá Yorùbá dá bàbá wa lọ́lá Professor Stephen Adebanji Akintoye látọwọ́ àwọn ìjọba ilẹ̀ United States of America ní Georgia State Capital Atlanta, Georgia lọ́jọ́ 22 oṣù kínní January 22. State Representative Deborah Adébọ́lá Besmo àti Bianca Tracer ọpẹ́ pàtàkì lọ sọ́dọ̀ yín o látọ̀dọ̀ YSDM Yorùbá Self-Determination Movement. Gbogbo wọn wá lanu kótó ń lórí ọpẹ́ bá bọ́ sí wọn lẹ́nu o. Bianca Tracer, Deborah Adébọ́lá Besmo ohun rere bí èyí ò ní gbẹ̀yìn nínú ilé ẹ̀yin náà o. A ò sì ní fèyí ṣòpin láṣẹ Èdùmàrè. Àmín, àmín, àmín àṣẹ, àmín ẹ̀ pọ̀. Àmín àṣẹ. Ẹ ṣé gan YSDM. Dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá káàkiri nílé lóko lẹ́yìn odi. We really appreciate gbogbo iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe. Iṣẹ́ tẹ́ wá ń ṣe yìí náà, tí ẹ̀yin leaders wa tẹ́ ń ṣe fún wa, tí ẹ fi iṣẹ́ yín lẹ̀, tẹ́ fi family lẹ̀, tẹ́ fi ọmọ sílẹ̀, ẹ mà ní kábàámọ̀ lórí ẹ̀ lágbára Elédùmarè. Nítorí pé tí ò bá sẹ́yìn, àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ni wá, ká fẹ́ ká jánu, ká sọ̀rọ̀, ká pariwo, ká já wọn láyà, òun làwa wà fún. Níbọn àní nǹkan kan, ẹ̀yin lẹ ń ṣe kí ni, lẹ ń tò àwọn ìwé yẹn ní abẹ́lẹ̀. Then tí a bá tún ní nínú ẹ̀yin akẹgbẹ́ mi, tẹ́ bá ní any question tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa ẹ mọ̀lá kó tó di pé a máa fi wọ́n lẹ̀ ká tó wá bọ́ sórí ètò dátì ẹ mọ̀ nínú ọdún 2022 ìyẹn lórí Odùduwà World.
Okay. 2026 ẹni 2026 ẹ ṣe gan mo fẹ́ rí bá sẹ́yìn ni ẹ jẹ́ ká máa tẹ̀ síwájú iwájú làwọn máa lọ lágbára Elédùmarè. Brother mi àdìtú ọ̀rọ̀ àbí comrade Omeyo, ǹjẹ́ ní any question méjì mẹ́ta tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ Ìbíyẹmí tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa Ẹmọ̀lá tí wọ́n jẹ́ deputy chairman of Yoruba self-determination? Ẹ ò mute kẹ́ béèrè. Tí ó bá sí question, okay. All right. Comrade Omeyo, ẹ gbóhùn sókè. Ẹ ṣeun. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo atẹ́gbọ́n mi káàkiri àgbáláyé. Èmi ọmọ yín Comrade Omeyo náà ni kò ní sú wa, kò ní rẹ̀ wá. Padà máa sọ pé odò agbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. Àkọ́kọ́ ni pé mo kọ́ kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire. Wọ́n máa sọ pé Yorùbá ò láìka ara wọn. Wọ́n á lódodo ò láìka ara wọn, ṣùgbọ́n lọ́wọ́ yìí sìn yìí ní generation tàwa, àwa láìka ara wa, a nífẹ̀ẹ́ ara wa. Torí pé tá a bá nífẹ̀ẹ́ ara wa, nǹkan tó ń ṣẹlẹ̀ tó jẹ́ ìdàgbàsókè àti ìlọsíwájú kò ní máa ṣẹlẹ̀. Mo kí gbogbo àwa alágbàáyé pátápátá, àtàrúgbó, àtòmídán, àtọmọdé, àti àwa ọ̀dọ́ fat. Láì ní alẹ́ àná ṣe ló dàbí àlá lójú mi, torí bẹ́ẹ̀ náà ló ṣe dàbí àlá lójú mi nígbà tó di pé incident ṣẹlẹ̀ ní July 1st. In fact, mo mọ oorun tí mo sùn ní ọdún yẹn lọ́hùn. Mo kàn sùn lọ́mọ òde ń sùn bẹ́ẹ̀ yẹn. Nígbà tí máa padà jí, mo ti ń bá àlàyé bí 50 miss call. Mo wá jí, mo wá ń bá miss call. Kí ló ṣẹlẹ̀? Ìgbà tí mo padà máa gbọ́ news, mo ń gbọ́ tí ìyá wa tó jẹ́ iron lady wa, Lady K, tí wọ́n ń sọ̀rọ̀ fitafita lọ́jọ́ yẹn lọ́hùn. Mo ní kí leléyìí? Bí a mo wẹ̀ lọ́jọ́ yẹn gan tí mo fi bọ́ tí mo fi dé Ìbàdàn, mo wẹ̀. Mo ní láti bọ́ sọ́nà ni tí mo dẹ̀ fi dé Ìbàdàn yẹn. Pèsè lọ́wọ́ yìí nǹkan máa bàjẹ́. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ bàbá Májàsọ́lá, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá Prof Banji Akintoye lórí nǹkan tí wọ́n máa ń sọ fún àwa tá jẹ́ ọ̀dọ́ wípé okòun wó ruru ká wà ruru. A dẹ̀ jẹ́ nìkan tó dàbí pé a ní ìjọ ọmọ ènìyàn. Ibẹ̀ ni bàbá Májàsọ́lá ti pé everybody wà ń bẹ̀ pé ẹ má jà o, ẹ má jà, ẹ má tẹ̀ lọ dí ó títì, ẹ fílẹ̀ bẹ́ẹ̀, Ọlọ́run á dẹ́jọ́. Bí bàbá Májàsọ́lá yìí sọ fún wa níjọ́ yẹn nìyẹn, Ọlọ́run á dẹ́jọ́. Wọ́n ní ká fílẹ̀ bẹ́ẹ̀. Àwa fílẹ̀ bẹ́ẹ̀, àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa believe bẹ́ẹ̀ pé ibẹ̀ ni Yorùbá nation máa pín sí, àbí Odùduwà nation máa pín sí. Láwa mọ̀ pé Ọlọ́run ṣì ní nǹkan tó dáa fún wa. Ẹ wá padà wá wò pé bàtí kíní yẹn ṣẹlẹ̀ yẹn ló wá jẹ́ kí òkìkí Odùduwà nation tó wá káàkiri gbogbo àgbáyé, Yorùbá nation tó wá káàkiri gbogbo àgbáyé, CNN gbé, BBC gbé, tó ń ṣe tàwọn ti Nàìjíríà ń bí o, worldwide. So tí nǹkan ò bá ṣẹlẹ̀, kò ní jẹ́ kí nǹkan jáde. Àwọn ọmọ káàárọ̀ oòjíire máa ń sọ nǹkan pé àwọn ò plan ìbọn, a plan àdá, a plan bomb, ṣùgbọ́n ẹnu ta ní ìlà wọn fi ṣe nǹkan ta fẹ́ ṣe. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ wa pé wọ́n dìde, torí pé tí wọn ò bá dìde kò sí nǹkan fún àwọn káàárọ̀ oòjíire. Buhari rẹ̀ àti finish gbogbo àwọn Yorùbá gbà yẹn tọ́mù pọ̀ jájá kan ni. Èmi dẹ̀ ṣì máa ń sọ, kò sí nǹkan tí wọ́n máa sọ láàyè yìí lórí world media ni wípé the quote tí Ahmadu Bello tó sọ ní 1960 tó ní will prevent Nigeria as an estate for their forefather to Madam Fodio, that they will prevent the change of the power fún àwọn àtàwà ní southern territory, either the southwest, either the southeast, either the south, and they are doing it. So the highest person tó dàbí ẹ̀kọ́ lágbára survive the fittest. Ṣó ti yé yín bẹ́ẹ̀? So ó wá ń jẹ́ kó wáyé wa nísìnyí pé agbára ta ní òun la fi lè dàbí ẹ̀kọ́ fi lè survive ní southwest region. So tábà lágbára sí tábà lẹ́nu, we are nothing, we are nowhere to be found. Òun ló fi dàbí ẹ̀kọ́ wọ́n ń gbé agbára fáwọn tó yẹ kó máa gbágbára fún. So ó ti wá jẹ́ kó wáyé wa nísìnyí pé we the youths, àwa ta nílẹ̀, àwa la gbọ́dọ̀ dìde láti jà fẹ́tọ̀ ara wa. A gbọ́dọ̀ dúró nídúró bẹ́ẹ̀ pé
ẹ jẹ́ ká filẹ̀ sọ́wọ́ Tinubu àgbúdọ̀ dúró sí dúró bẹ́ẹ̀ pé ẹ jẹ́ ká filẹ̀ sọ́wọ́ àwọn tó jẹ́ bí apá àwọn kábíyèsí wa àgbúdọ̀ dúró ní dúró bẹ́ẹ̀ pé ẹ jẹ́ ká filẹ̀ sọ́wọ́ àwọn báyìí ó ti wá jẹ́ kó wáyé wa wípé àwọn tó jẹ́ àwọn ọ̀tá wa gan ti wà láàárín wa wọ́n á dẹ̀ máa fo oríṣiríṣi láti fi máa lọ wa láti lè jẹ́ ká lè wà compromised wọ́n á dúpẹ́ lọ́wọ́ àbámi májàsọ́lá Ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú yín ní gbogbo ọ̀nà torí pé wáyé ni pé tó bá gbé bàbá májàsọ́lá ti gba owó tí wọ́n gbé lọ fún wọn nígbà tó wà ní Benin Republic tí bàbá májàsọ́lá sọ fún El-Rufai àbí kí lórúkọ ọ̀gbẹ́ni Buratai wípé ọ̀gbẹ́ni ìbọn tó wà lọ́wọ́ ẹ̀ yìí yìí sí mi lórí kó tó wá dín pẹ̀jẹ̀ máa wá gbẹ lára mi tètè mọ́wọ́ mi kó fi tẹ̀ mọ́ nǹkan tó ní kí n sáìn wo là ló wà lẹ́kẹ̀ẹ́ mi yìí ìlà yìí mo ò lè tó rẹ̀ fi ja àwọn tó jẹ́ àwọn ìran mi tí bàbá májàsọ́lá bàbá wa sọ bẹ́ẹ̀ bàbá mi Professor Akintoye sọ ní pé àwọn wà lórí ìjókòó níjọ́ yẹn àwọn dẹ̀ jókòó àwọn dẹ̀ ń wú báyìí pé ṣé èèyàn lẹ́ni yìí ni àbájọ́nù tẹ bá rántí kò pẹ́ nígbà tó di pé bàbá májàsọ́lá refuse owó yẹn nígbà tó máa tó là bí oṣù kan òun lọ ní kí wọ́n lọ bọ́ọ̀sì ibi tí Buratai tó ti ń rù àìmọye owó ni wọ́n padà bá ń bẹ̀ yẹn kí wá làwọn ọmọ Yorùbá máa sọ bí àmì kìíní mò ń bẹ gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrì pé ìfẹ́ ìṣọ̀kan tàfijọ́ ń ṣe ní nǹkan bíi 2019 2020 2021 ẹ má jẹ́ kó dúró ẹ má jẹ́ kó dúró rárá tọ̀ mo dẹ̀ kí bàbá wa Mr. Káyọ̀dé Ayímọ̀lá mo kí yín Ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú yín ìfẹ́ ìṣọ̀kan tẹ̀ ń wá láàrin gbogbo ẹgbẹ́ tó wà ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè òun ni kẹ́ máa dúró pẹ̀lú ẹni tó bá jẹ́ àjìjàngbara kò ń ṣe mílíọ̀nìà o ẹni tó bá jẹ́ àjìjàngbara nǹkan ló ní the highest problem ṣùgbọ́n ta ló fẹ́ sọ fún ju àwọn tó jẹ́ onílẹ̀ lọ ta ló fẹ́ sọ fún ju Olódùmarè lọ ta ló fẹ́ sọ fún ju ọkàn ara ẹ̀ lọ pé mo ní deceive ara mi mo dẹ̀ ní betray ara mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń kó wa jẹ yìí tẹ́ ń ṣe bí tẹ́ ń ṣọ̀hún tẹ́ dẹ̀ ń ṣe nínú òótọ́ ó ní kẹ́ máa continue o èmi gbàgbọ́ wípé Ọlọ́run àtúbọ̀ máa fún wa ṣe mo dẹ̀ kí pẹ̀lú iṣẹ́ tẹ́ lọ ṣe ní Atlanta Georgia pẹ̀lú àwọn tó jẹ́ àwọn Biafra àwa yìí tẹ́ pé a ní lot of followers a mọ oríṣiríṣi opinion especially àwọn tó jẹ́ àwọn ọmọ Biafra yẹn nǹkan tẹ́mi wá padà wá realize ni pé púpọ̀ náà tó jẹ́ àwọn ọmọ Igbo yẹn àwọn olóṣèlú wọ́n ti wà compromise pẹ̀lú àwọn tó jẹ́ àwọn olóṣèlú wọn nǹkan táwọn olóṣèlú wọn dẹ̀ ń sọ fún wọn kí wọ́n ṣe òun ni wọ́n ń ṣe òun ló fà á náà fi Nnamdi Kanu gbálẹ̀ tẹ́ bá notice dáadáa báwa tá wà ní south west bá ṣe ń jáde tá à ń ṣe rally tá à ń pariwo tá à ń ṣe gbogbo ẹ̀ tá à ń jáde lójúkorojú bẹ́ẹ̀ kọ́ làwọn ọmọ Igbo ń ṣe ṣó ti yé yín kò dẹ̀ ń ṣàwọn ni wọn ò fẹ́ ṣe àmọ́ láwọn tó fẹ́ ṣe láàrin wọn ṣùgbọ́n àwọn tó jẹ́ àwọn olóṣèlú wọn ti mú wọn so tójú wà láàrin wọn so àwọn businessman wọn àwọn ọlọ́pàá wọn àwọn olóṣèlú wọn àwọn tó dàbẹ́ pariwo jẹ́ paláṣẹ wọn àwọn ni wọ́n ń fà wọ́n sẹ́yìn however olúkálùkù ń sọ pé ká má bàa Biafra ṣe àwọn Biafra ń sọ ká má bàa Odùduwà ṣe bàbá la mọ̀ wípé àwọn tó jẹ́ àwọn olóṣèlú láàrin wọn àwọn ni wọ́n ń da nǹkan rú bàbá tá wá mọ̀ pa jẹ́ elite tá jẹ́ ọlọ́gbọ́n tá jẹ́ onímọ̀ tá lójó ní olóye àwa la máa mọ ọgbọ́n tá máa fi ṣe torí pé máa kí n tàn yín pẹ̀lú nǹkan tèmi máa ń post lórí social media pẹ̀lú àwọn comment tó ń sọ̀rọ̀ níbẹ̀ ó ń jẹ́ kó máa yé wa wípé wọn ò fẹ́ kí a jọ ṣe ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ìfẹ́ ká fi bára wa ṣe. máa fẹ́ kẹ́ brother mi Omeyo máa fẹ́ kẹ́ ṣì kọ́kọ́ sẹ́mi mu a ní national leader wa ní àárín wa tó bá ti wá lọ ṣe tí rí gbogbo ibi tẹ́ fẹ́ gbé wa dé yẹn ẹ wá gbé wa débẹ̀ ẹ jẹ́ ká tètè ṣe kí ni ká bá bàbá wa Ẹmọ̀lá ká bá wọn sọ̀rọ̀ nígbà tó bá ti address àwọn ọmọ Yorùbá tán àwa fún wọn ní ààyè tó kó sì ní meeting tí wọ́n fẹ́ lọ. ẹni ká béèrè ìbéèrè ẹ bá yẹ ká tẹ̀ sí béèrè ìbéèrè. ẹ tí béèrè ẹ tún. ẹ wá ní nǹkan tó yẹ kó káyọ̀ lára ni nítorí ọjọ́ ayọ̀ lè ní ọjọ́ ayọ̀ náà ká tọ́ra wa ọjọ́ ayọ̀ lè ní tábàbà fúnra one time torí pé wà ní pé ògo yẹn náà bọ́ sọ́dọ̀ tàwọn náà torí tí òun ò bá ṣe wàhálà táwọn ń ṣe tí bàbá wọn jẹ́ sọlá ò bá ṣe nǹkan táwọn ń ṣe wọn lè jáde mi tọ́ wà so a gbọ́dọ̀ try láti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé iṣẹ́ takuntakun ní YSCM ń ṣe a dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé bàbá májàsọ́lá náà wọn ò wà compromised wọ́n sì dúró pẹ̀lú àwọn àmọ́tá jẹ́mọ káàró òjìrè ṣó ti yé so bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ ṣe rí so ìbéèrè tèmi kan fẹ́ béèrè lọ bàbá wa Mr. Káyọ̀dé Ayímọ̀lá ni wípé nígbà tó di pé ẹ̀yin àti àwọn tó jẹ́ àwọn Biafra gẹ́gẹ́ bí ẹ ṣe sọ
torí pé wáyé ni pé àwa máa fún yín ní rìpọ́ọ̀tì nǹkan táwọn àgbáyé ń sọ. Kí ni ìhà tí àwọn ẹni yẹn kí ni wọ́n kọ pẹ̀lú yín? Ṣé wọ́n rẹ́dí àti bá wa ṣe ni àmọ́ fẹ́ bá wa ṣe nínú ẹ̀tàn kí gbogbo àgbáyé lè gbọ́ nǹkan tá à ń sọ? Kọ́ lè mọ̀ pé ṣọ́ wà pẹ̀lú wa bí wọ́n sí pẹ̀lú wa. Ẹ ṣe Comrade Omeyo, ẹ ní ojú tó bá ní kalẹ̀ àti òkèèrè láti máa mọ bí ìrìn yẹn ṣe máa rí. Àwọn tá à ń bá ṣe kì í ṣe ní ti ẹ̀tàn. Bí àwọn ò ṣe fẹ́ ká tàn wọ́n, bẹ́ẹ̀ náà làwa ò ní fẹ́ káwọn náà tàn wá. It is a mutual arrangement and a mutual understanding. Kì í ṣe pé a kò dádé sáré wọnú ilé tàdé padà tàdé ní òkè ó ti yá. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní odidi ọdún kan la fi ṣèpàdé tá à ń bára wa ṣèpàdé tá à ń ṣe. Kò dẹ̀ sí gbogbo pàdé yẹn tí bàbá Akintoye ò sínú ẹ̀. So kì í ṣe àwọn tó máa bá wa ṣe ẹ̀tàn. It is not unto deceit. Tá a bá wá rí àwọn tó rò pé tẹ̀tàn ló fẹ́ fi ṣe, Ọlọ́run máa bá wa expose wọn. But we are working with like-minded people tí ọ̀rọ̀ yé wọn. The hierarchy and the leadership of the Igbo people, wọ́n mọ̀ pé Yorùbá ò ń ṣe ọ̀tá wọn. Àwa Yorùbá náà a dẹ̀ mọ̀ pé they are not our enemies. Lóòótọ́, there may be differences. There may be some few people that are throwing grenade into our midst. But ìwà tí àwọn òyìnbó ti fi lélẹ̀, that divide and rule, ìtọ̀hún bá ti lè divide wa pẹ̀lú ethnicity, they divide us with religion. So those are their two major weapons tó máa ń lò. So tó bá ti di àwa àti north, they use religion to divide us. Tó bá ti di àwa àti east, they use ethnicity to divide us. But those tactics làwa wá ń sọ pé it can no longer work. We must find a way to work together to make sure that we achieve what we are aiming to achieve, which is self-determination for our both nations. And then everybody can go their separate ways and build a prosperous and glorious nation for their people. So bó ṣe rí nìyẹn. Ẹ ṣeun gan sà bàbá mi. Another question tí mo fẹ́ béèrè sà ni pé bí nǹkan tí mo dà pé bàbá